A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Gómìnà ìpínlẹ̀ Gombe Inuwa Yahaya ti sọ wípé yóò ṣòro fún òun láti san $3,500 (70,000) owó oṣù òṣìṣẹ́ tó kéré jù pẹ̀lú owó kékeré tí òun ń gbà fún ìpínlẹ̀. Àìpẹ́ yìí ni Ààrẹ Bọ́lá Tinubu buwọ́ lu owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn àdéhùn tí ó ṣe níbi ìpàdé pẹ̀lú àgbájọwọ́ àwọn òṣìṣẹ́. Níbi ìpàdé tí ó wáyé lánàá ní ilé ìjọba lórí ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance ni Yahaya ti sọ gbangba wípé òun kò lè san $2,500 bí ó ti fura wípé ọ̀pọ̀ ìpínlẹ̀ ni kò ní lè san owó yìí. Yahaya gbóríyìn fún ìjọba àpapọ̀ fún èròǹgbà wọn àti pín ìrẹsì fún ìpínlẹ̀, ṣùgbọ́n fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìdíwọ́ àti rí oúnjẹ yìí gbà. Yahaya ṣàlàyé wípé àwọn kò tíì rí ogún ọkọ̀ ìrẹsì gbà ní ìpínlẹ̀ Gombe. Ó ní àwọn ní àfojúsùn láti ṣe àgbékalẹ̀ ètò ohun amáyédẹrùn fún ará ìlú bí ó ti ṣe àpẹẹrẹ ìgbésẹ̀ ètò ẹ̀kọ́, ìlera, ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń lọ lọ́wọ́. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn, Yahaya tẹnumọ́ pàtàkì ìfẹ̀hónúhàn. Ó tọ́ka ipa àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, ẹgbẹ́ ará ìlú, ẹgbẹ́ oníṣòwò bí ó ti pè fún ìjíròrò ní gbogbo ìgbà láti lè pawọ́pọ̀ ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Arịbenchukwu, ọmọbìnrin adájọ́ Rita Ofili Ajumogobia ni a gbọ́ wípé wọ́n ti ṣekú pa. Olóògbé tí gbogbo ènìyàn mọ̀ sí Chuchu ni wọ́n ṣekú pa ní ilé rẹ̀ tí ó wà ní Parkview Estate, Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Ọ̀kan lára ẹbí tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ nítorí ipò tí ẹbí wà báyìí sọ fún akọ̀ròyìn wípé alẹ́ àná ni wọ́n ti pa á, ṣùgbọ́n òwúrọ̀ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àwárí òkú rẹ̀ níwájú ẹnu ibodè ilé rẹ̀. Ó ní ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ nínú ilé ni wọ́n pa á, kí wọ́n wá díbọ́n bí ẹni wípé ìta ni ó ti rí ikú he. Ó ní àpẹẹrẹ wà wípé wọ́n ń gbìyànjú àti nu ẹ̀jẹ̀ nínú ilé àti nínú ọgbà. Bákan náà ni wọ́n ṣe àkíyèsí wípé kò tíì pé oṣù kan tí wọ́n gba àwọn wọ̀nyí síṣẹ́, òun nìkan ni yóò sì wà nínú ilé pẹ̀lú wọn. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ní òkú rẹ̀ ti wà ní ilé ìgbókùúsí, àwọn sì ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 3 lórí ikú rẹ̀. Àwọn wọ̀nyí ni àwọn òṣìṣẹ́ rẹ̀ nínú ilé, ọ̀kan jẹ́ dẹ́rẹ́bà, àwọn 2 yòókù jẹ́ ọmọ ọ̀dọ̀. Ìwádìí ṣì ń lọ lọ́wọ́, àwọn á fi àbájáde ìwádìí tó ará ìlú létí. Kí ó tó di olóògbé, Arịbenchukwu jẹ́ dókítà oníṣègùn òyìnbó tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọlọ́gbìn kòkó kan tó ń ṣiṣẹ́ láàrin agbègbè Agbokim Waterfall àti iléeṣẹ́ kòkó ìjọba tí ó wà ní ìjọba ìbílẹ̀ Etung, ìpínlẹ̀ Cross River, ọ̀gbẹ́ni Mbuliku, ti fi ẹ̀sùn kan akẹgbẹ́ rẹ̀ nídìí òwò, ọ̀gbẹ́ni Asun Njor, wípé ó mọ díẹ̀ lára bí wọ́n ṣe jí ọmọọṣẹ́ rẹ̀ Mike, ẹni ọdún 24 gbé. Bákan náà ni Liku ṣe ẹ̀sùn wípé àwọn agbófinró Task Force ìjọba láàrin agbègbè Abonita tí wọ́n ya wọ inú oko kòkó rẹ̀ náà lọ́wọ́ nínú bí ọmọọṣẹ́ rẹ̀ ṣe di àfẹ́ẹ̀rí. ICOM ní àwọn Task Force wọ̀nyí kó gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ 3 lọ dà wọ́n sí àtìmọ́lé àgọ́ ọlọ́pàá. Ní báyìí, Liku fẹ́ kí orogún rẹ̀ nídìí òwò Njor àti Task Force pèsè àwọn ọmọọṣẹ́ rẹ̀. Ó ní Njor Asun, ọmọ bíbí ìlú Agbokim, kò lè wá jogún ilẹ̀ ẹlòmíràn ní àjàsọ̀, kí wọ́n ké sí i kí ó lè fi ogún ẹbí rẹ̀ sílẹ̀. ICOM ṣàlàyé wípé ọjọ́ 28 oṣù keje ọdún 2024 ni òun fi abúlé sílẹ̀ lọ ìlú Calabar. Níbẹ̀ ni wọ́n ti ké sí òun wípé Njor àti àwọn jàǹdùkú tí wọ́n ń díbọ́n bíi Task Force wá fi ọwọ́ ṣìkún òfin kó gbogbo àwọn tí wọ́n bá nínú oko. Ṣùgbọ́n ohun tí ó ya òun lẹ́nu ni ìdí tí ọmọọṣẹ́ rẹ̀ kẹta Mike kò ṣe bá wọn wà ní àtìmọ́lé ọlọ́pàá.
tí wọn kò sì mọ ìrìnsí rẹ̀. Àwọn méjì péré ni wọ́n kó jáde. Òun kò mọ ohun tí wọ́n ṣe fún ẹnì kẹta. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì sí ẹ̀sùn, Ọ̀gbẹ́ni Asuu Njor ní òṣìṣẹ́ méjì ni àwọn bá nínú oko kòkó, àwọn sì kó wọn lọ àgọ́ ọlọ́pàá yọ̀ǹda fún àwọn ọlọ́pàá pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ń jí kòkó wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ọmọ àgbà òṣèré àti olórin ilẹ̀ Nàìjíríà Onyeka Onwenu ti kéde ikú ìyá wọn bí wọ́n ti ṣe àfihàn ìmí ìkẹyìn rẹ̀. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé Onwenu ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ eré ní ibi ayẹyẹ ọjọ́ ìbí ìyáàfin Stella Okoli ni ó ṣubú lulẹ̀ kí wọ́n tó gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn Reddington ní ìpínlẹ̀ Èkó. Nígbà tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, àwọn ọmọ rẹ̀ Abraham àti Tijani Ogunlende kọ wípé pẹ̀lú ọkàn wíwo ni àwọn fi kéde ikú ìyá wọn tí ó jáde láyé lálẹ́ àná ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn iṣẹ́ eré tí ó wúni lórí. Gbogbo akitiyan àwọn dókítà láti dóòlà ẹ̀mí rẹ̀ ni ó já sí pàbó. Àwọn ọmọ yìí ṣe àpèjúwe ìyá wọn gẹ́gẹ́ bí akọni tí ó kó ipa ribiribi ní ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ìran, pẹ̀lú orin, eré, ẹyinjú àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹbí fi ìmoore hàn sí àwọn tí ó dúró ti olóògbé ní ìgbà ìkẹyìn rẹ̀. Lára wọn ni Peter Obi, tọkọ-tìyàwó John Momoh àti tọkọ-tìyàwó Okonkwo, pẹ̀lú Messiah Ajayi àti Ọ̀gbẹ́ni Okpara tí wọ́n wà pẹ̀lú rẹ̀. Ní kété tí ó dákẹ́ ni Gómìnà Alex Otti darapọ̀ mọ́ wọn fún ìbánikẹ́dùn. Bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ ilé ìwòsàn Reddington àti àwọn òṣìṣẹ́ wọn fún ìgbìyànjú wọn. Wọ́n bí olórin yìí ní ọdún 1952 ní Obosi, ìpínlẹ̀ Anambra. Àkọ́kọ́ orin rẹ̀, For the Love of You, jáde ní ọdún 1981. Láti ìgbà náà ni Onwenu ti ń gbé àwọn orin jáde lọ́lọ́kan-ò-jọ̀kan. Lára rẹ̀ ni èyí tí ó mìlú tìtì, One Love. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà àná fún ètò ẹ̀kọ́ Oby Ezekwesili ti ké sí ìjọba àpapọ̀ kí wọ́n yéé dẹ́rùba ọmọ orílẹ̀-èdè síwájú ìfẹ̀hónúhàn tí ó fẹ́ wáyé lọ́la. Ezekwesili ní ìfẹ̀hónúhàn jẹ́ ọ̀nà òfin fún ọmọ orílẹ̀-èdè láti fi ìbínú wọn hàn lórí ìṣòro tó ń dojúkọ wọ́n. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni mínísítà yìí ti kéde èròǹgbà rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń gbèrò ìfẹ̀hónúhàn. Ezekwesili ṣàlàyé wípé ìròyìn ìjayà tí ìjọba ń pariwo kiri orílẹ̀-èdè wáyé látàrí wípé aráàlú ti pinnu láti fòpin sí ìjọba tí kò tẹ́ wọn lọ́rùn. Ó ní wọ́n ti ṣetán àti pariwo síta wípé kí wọ́n jọ̀wọ́ fi òpin sí ìjọba tí kò dára. Ezekwesili ní ohun tí aráàlú ń béèrè fún ni ìjọba gidi, wọ́n sì rí èyí gẹ́gẹ́ bí àǹfààní kí wọ́n yéé ṣẹ̀rù bà wọ́n. Èyí kò bójúmu rárá. Ó ní agbára aráàlú ni agbára àwọn tí ó wà nídìí agbára. The power of the people is greater than the people in power. Ó ní kò sí ẹ̀rí mìíràn mọ́. Ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ láti sọ fún àwọn adarí wípé ó ti tó gẹ́ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀gbẹ́ni aláìníṣẹ́ kan Cletus Ganduje, ẹni 40 ọdún, ti jẹ́wọ́ fún ilé-ẹjọ́ májísírèètì wípé ebi ni ó jẹ́ kí òun jí iṣu lẹ́ẹ̀mejì. Àjọ Ààbò Ara Ẹni Láàbò Ìlú (NSCDC) ni ó fi ẹ̀sùn ìwà ọ̀daràn àti olè kan Ganduje, ṣùgbọ́n Ganduje sọ fún ilé-ẹjọ́ májísírèètì ní Kàfàǹṣà, ìpínlẹ̀ Kaduna, wípé ebi ni ó sún òun ní ẹ̀ẹ̀mejèèjì tí òun jí iṣu, kí wọ́n ṣàánú fún un. Adájọ́ májísírèètì Michael Bauer wá fi ìdájọ́ sí ọjọ́ 6 oṣù kẹjọ lẹ́yìn ẹ̀bẹ̀ afẹ̀sùnkàn bí ó ti pa á láṣẹ kí wọ́n fi sí àhámọ́. Síwájú àkókò yìí ni agbẹjọ́rò fún àjọ NSCDC Marcus Audu sọ fún ilé-ẹjọ́ wípé olùṣẹ̀sùn Alice Daniel wá ṣe ẹ̀sùn ní ọ́fíìsì wọn tí ó wà ní Kàfàǹṣà ní ọjọ́ 15 oṣù keje. Ó ní afẹ̀sùnkàn jí iṣu wà nínú oko rẹ̀ ní Zonqua lẹ́ẹ̀mejì. Ẹ̀sùn yìí sì tàpá sí òfin ìpínlẹ̀ Kaduna. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.